gbogbo ẹ̀yin aládùúgbò yìí ẹ̀yin àtètè gbọ́ ẹni yóò bá gbé aṣọ mi kí tètè dá aṣọ mi padà kí tètè dá padà kóòrùn kí tó wọ̀ kí tètè dá padà bẹ́ẹ̀ bá dá padà ẹ jẹ́ ká mọ̀ wí mo lóògùn mo ní burúkú kò gùn kódà ẹgbẹ̀jì yìí ń pera ẹ lórí ògùn kà èmi mo mọ ògùn kà kó yẹn mi pè lóògùn kà ẹ jẹ́ kí mọ̀ wí èmi ògùn burúkú bẹ lọ́wọ́ mi ẹni yóò bá gbágbádá mi kí a tètè dá padà torí sẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wá ìgò ojú Awólọ́wọ̀ kiri nu ẹni yóò bá gbé agbádá mi kí a tètè gbé padà torí ẹni yóò bá gbé kàkà kí ọba kú bí iye ti fọ́n. mi lọ wí bó lọ sí ń bọ̀ ṣé ẹ̀sà gbádá mi lọ. aṣọ yìí náà ni. látọwọ́ yìí mo ti wá gbádá ìwọ ọmọ burúkú yìí. ojú tí a ti yín yá lu aṣọ fún odidi ọdún kan yá ẹ̀dẹ́ mú káfọ́ ní mú káfọ́ àfọ́jú ìwé náà agbábọ́dá lẹ́nu owó ẹlẹ́mẹ̀ta lọ́sẹ̀. èmi lọ́ọ́ kan ti tiẹ̀ yé bá mọ̀ fọnu lẹ́nu ẹ̀fẹ́ á ní àbí yé bá tiẹ̀ máa wẹ̀ yóò bá tiẹ̀ ajẹ́ mẹ́ta mò ń wẹ̀ láàrin ọ̀sẹ̀ èmi lọ́ọ́ kan ti tiẹ̀. lápá ẹ̀rí wí ẹ̀mọ́rẹ́ ọlọ́jẹ́ ẹ̀rọ tọ́lọ̀ lẹ́nu. sorry for your information ṣèbí ẹ̀mẹ́ta mò ń wẹ̀ láàrin ọ̀sẹ̀ ẹ̀ka péré lè mọ̀ wẹ̀ ẹ̀sìn ṣé ìyàn yóò wẹ̀ lójoojúmọ́ gan sáárọ̀ òrùn sí tóbi sábà gbẹ́gbẹ́dá mi.